Sọ ma bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé oyin yìí original ni wà lọ́riginal. Ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ṣé òde orin original mọ̀ ni? Eléyìí tí ó sì kòkòrò ní. Wàláì original ni. Dáfí wàláì lẹ kó sí mi. Ó yá bù sílẹ̀ kó. Ṣé mi ebi ń pa èmi, ṣé mi lálejò. Wo mo ṣe ń ṣí ṣọ́ọ̀bù ni o, kò tí pé 30 minutes sí. Nǹkan tó bá fún mi sí ó lè máa lájí ẹ̀ wá. Kí ló fẹ́ jẹ? Nǹkan tó bá ní ni kò fún mi. Bí kí ni? Bírèdì àti sàndí. Ò lè jẹ búrẹ́dì. Kí ni mo wá fẹ́ fún ẹ báyìí o? Ọmọ yóò dẹ̀ tí ì dé. Ẹ pẹ̀lẹ́ o. Àṣà. Ẹ pẹ̀lẹ́ o. Kí ni? Kí lẹ fẹ́ rà? Ẹ pẹ̀lẹ́. Uncle. 1,000 ní búrẹ́dì yẹn o. Ẹ kò sí wàhálà. Ṣé ẹni kò lè fi jẹ búrẹ́dì? Bí kí ni? Ẹni tí jẹ wà lè fi jẹ búrẹ́dì. Ẹ kó wọn wá. Kóòkì. Tíì. Sardine. Okay, sardine. Ẹ fún sardine. 1 ní sardine yẹn o. 1,200. 1,200. Ẹ ó jẹ́ tútù. Ẹ ṣe ìta ni. Rárá o. À ń pín. Ẹ pín. Ẹ ó ṣe give away, tèmi náà mo wá gbà. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká má lọ ń gbà yẹn. Ẹ má ti lọ. Tèmi náà mo wá gbà. Àmọ́ bó ṣe ń jẹ́ yẹn, ó máa lọ fún ma nídìí liquid. Bíi So mo suggest pé kẹ́ get liquid. Bíi Coke àti Fanta. Àbí àǹtí ẹ̀ máa ń di Pepsi baby. Pepsi Èmi náà ní special Pepsi tí mo fẹ́ fún. Ṣé ẹ ń ta lóòótọ́ ni? Àtàṣe àǹfúnyàn ni. Ẹ̀yin ẹ̀kọ́ wa imagine tó bá yẹ pé ń ta gan ṣé ẹ máa fẹ́ tà fún mi ni? Ṣé èèyàn máa nírú ọmọ ìyá máa ta nǹkan fún? Yíwò jọrí ẹ yíwò fún wọn. Ọmọ ọgọ́ wọn ni ó máa. Ọ̀rẹ́ mi èyí gbọ́dọ̀ gbowó lọ́wọ́ àwọn ilé. Ṣé èèyàn máa nírú ọmọ ìyá máa ta nǹkan fún? Àǹtí àní kí lẹ fẹ́ fi test. Ẹ̀kọ́ imagine pé ilẹ̀ lọ́mọ ṣé ẹ máa ta nǹkan fún? Ẹ ṣe èèyàn rí èso sílé. Ṣé ní nǹkan tó ń jẹ yẹn ó máa ń lẹ̀mọ́yàn lọ ìyàwó àti ìjẹsà àwọn tí ìjà sandin yìí máa suggest pé kẹra liquid. Bóyá bí omi àbí malt àbí coke. Jàwó gbé fún ọkàn bá wà jà gbé fún Ẹ wọlé mú coke. ó lè ká tún Pepsi sí. Ẹ wọlé mú coke. Ẹyẹ kó lè wá ẹ wá máa lọ lé wọn máa mú wá láàyè. Ẹ̀yin ẹgbàá bí ti. Ẹ lè máa lọ tí. Ẹ máa lọ. Ẹni ẹ máa lọ máa mú wá bá yín. Ó ṣẹlẹ̀ rákàràkà Kasala. Rákàràkà ló ń ṣẹlẹ̀ o Kasala. Ẹ kọ́ sì wọlé wèrè. Màtíláwí. Ẹ lọ alápàtà. Ẹ wá pín orí mi tún ti wà ńlẹ̀. 30k ni o. Ṣé 25. 25 orí èrè di 25. Eléyìí ó lè má nà ju 15 lórí burúkú lórí eléyìí. Ok ó ti dáńgbà 15 10. Èmi máa mú 15 wà mú 10. Kò lọ fà ṣáàjì ata kó lọ lẹ̀kùn lówó. Kò sí wàhálà ńlá yìí. Mo rí mọ́ ní míìkì tí mo fẹ́. Ó wà ń bẹ̀ yẹn mú. Ọmọ ha míìkì àti ọ̀dẹ̀ wọ́n ń gbé bọ̀ àwọn tó máa ta fún yín máa tó dé. Ṣé tún tàdí yẹn ni? No. Àtàdìyẹ o. Èèyàn là ń tà. Orí èèyàn lẹ́ ń tà. Bẹ́ẹ̀ni. Alẹ́ wá pèlè kan yẹn. Orí burúkú tó wọ bí òun làwọn fẹ́ mákẹ́tì. Ajá. Ẹ fẹ́ mákẹ́tì orí burúkú tó wọ bí? Ẹ jẹ́ kẹ́tọ̀ mákẹ́tì ẹgbà yẹn. Àwọn tó máa rí orí burúkú yẹn wọ́n ń bọ̀. Wọ́n máa tó dé. Fẹ́ù. Ẹ ti lọ Ẹni nìyẹn. sùúrù ní òye èmi lẹ fẹ́ tà ni. Rárá o, orí burúkú tẹ gbé wáyé la fẹ́ tà. Mo pẹ́ jáwọ́. Mọ́mọ́. Ó lè lọ. For where? For my cabin.